Aláròyé máa wí o. Bùsáyọ̀ ti kó bá ara rẹ̀ po adájọ́ ti ní kó máa lọ ṣẹ̀wọ̀n n'Iléṣà. Olúṣọlá Bùsáyọ̀ ẹni ọdún méjìdínlógójì ló ti farahàn níwájú adájọ́ ilé-ẹjọ́ májísírèètì kan nílùú Òṣogbo lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ogúnjọ́ oṣù kínní ọdún yìí lórí ẹ̀sùn ìfipábánilòpọ̀. Bùsáyọ̀ ẹni tó ń ṣe bíríkìlà ni wọ́n fẹ̀sùn kàn wípé ó wà náà lọ́jọ́ kẹtàlá oṣù kínní ọdún yìí lágbègbè Peace Island Community nílùú Iléṣà. Ìǹspẹ̀kítọ̀ Adéjọlá Adéṣuyì tó ṣojú iléeṣẹ́ ọlọ́pàá ní kóòtù sọ wípé nítorí pé Bùsáyọ̀ rí ọmọbìnrin ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náà ní òdì tí kò lè sọ̀rọ̀ ló fi hùwà tó lòdì sófin ọ̀hún sí i. Adéṣuyì ṣàlàyé wípé ilé àwọn ọmọbìnrin tí wọ́n forúkọ bò láṣìírí ọ̀hún iná ní Bùsáyọ̀ ti lọ ṣiṣẹ́ nígbà tó sì di wípé ẹ̀gbọ́n ọmọbìnrin yìí sùn tí òun náà sì ń fọ aṣọ láyìíká ilé náà ní Bùsáyọ̀ ra àgbámú tó sì bá a lájọṣepọ̀. Ó ní í ṣe ló gbé ọmọbìnrin ọ̀hún gba ojú wíńdò tó sì gbé e lọ sínú ilé àkọ́kù kan nítòsí ibẹ̀ nígbà tí ìyẹn kò sì lè sọ̀rọ̀ ó ti fipá bá a lòpọ̀ tán kó tó di wípé àwọn èèyàn mọ ohun tó ń ṣẹlẹ̀. Adéṣuyì sọ síwájú sí wípé ìwà tó ní ìjìyà lábẹ́ òfin ìpín 327 àti 322 abala 24 òfin ìwà ọ̀daràn ti ìpínlẹ̀ Ọ̀ṣun láti ọdún 2022 ni ọkùnrin bíríkìlà náà ti ṣẹ̀ sí. Nígbà tí wọ́n ka ẹ̀sùn ìfipábánilòpọ̀ ọ̀hún sí Bùsáyọ̀ létí ó ní òun kò jẹ̀bi. Bẹ́ẹ̀ náà ni agbẹjọ́rò rẹ̀ K.A. Adépọ̀jù rọ kóòtù láti fún un ní bẹ́ẹ̀lì nítorí pé ilé-ẹjọ́ kò tí ì dájọ́ wípé ó jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án náà. Ṣùgbọ́n agbèfọ́ba tako àrọwà agbẹjọ́rò olùjẹ́jọ́ ó ní ọgbẹ́ ọkàn ni yóò jẹ́ fún ọmọbìnrin yẹn ní gbogbo ìgbà tó bá ti ń rí Bùsáyọ̀ tó ń yan fàǹdà káàkiri àwùjọ. Nígbà tó ń gbé ìdájọ́ kalẹ̀ májísírèètì O.A. Dáramọ́lá pàṣẹ pé kí wọ́n lọ fi olùjẹ́jọ́ pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n ìlú Iléṣà náà títí tí ìgbẹ́jọ́ yóò tún fi wáyé lórí ọ̀rọ̀ rẹ̀. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.